abala àkànṣe ètò yìí, ètò wa Àmìlọ̀rọ̀, níbi tá a ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ Yorùbá nípa fífi àmì sórí ọ̀rọ̀. Nítorí ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́, bá ò bá tọ́ bó ṣe yẹ ká tọ́, ẹran nídìí ní máa dààmú ni lọ́wọ́. Ọ̀rọ̀ kan ó lè ní ìtumọ̀ mẹ́ta. A lè fi òjó pòjó, a lè fi ojó pòjò. Ìdí nìyí tó fi jẹ́ wípé Àmìlọ̀rọ̀. A ní àlejò pàtàkì kan tí a gbà lálejò lónìí lórí ètò Àmìlọ̀rọ̀. Ṣe rí àwọn eléyìí, ènìyàn iyì, èèyàn ọlá, ènìyàn àpọ́nlé ni wọ́n. Ẹ jọ̀ọ́ bá mi gbé sójú ara àlè wa kí wọ́n ṣàfihàn ara wọn fún gbogbo àwọn ènìyàn tó ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàfihàn ara yín, iṣẹ́ tẹ́ ẹ ṣe, ọmọ ìlú tẹ́ ẹ jẹ́. Tó, ẹ ṣeun olóòtú. Orúkọ mi ni Olúwaṣeun aya Babalọlá. Ọmọ bíbí ìlú Arigidi Àkókó, Ondo State ni mí. Ondo kí mo gbọ́ máa ń jàjà Ògúnṣẹ́ Túndé. Ilé Èkìtì mo gbé dàgbà. Ilé Èkìtì. Èkìtì mo gbé dàgbà. Èkìtì mo gbé dàgbà. Ó dáyé ká sáré dé Ondo. Ondo kí mo gbọ́ máa ń jàjà Ògúnṣẹ́ Túndé. Ọ̀jájájájájá. Ondo bẹ́ẹ̀ bá sọ pé èèyàn ò ní jàjà wọn. Ọ̀jájá láwọn pè ń gbọ́dọ̀ la. Ọmọ Àríjàjà Ògúnṣẹ́ Túndé, ọmọ fínà níbẹ̀ ní ìrágbẹ̀dẹ Ìdítọ́lá nìyí. Nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ságbádágbáságbádá lọ bẹ́ẹ̀ tì lè. Ẹ̀jẹ̀ sáré bá yín dé kìtìkété, ọmọ lọ́yẹ̀ wo yín. Èkìtì kété làmírè o, Èkìtì kété làmírè o, ilé Olúwaṣeun o, Èkìtì kété làmírè. Mo lé Èkìtì kété ọmọ àsọyẹ́kọ́ tó so òru yọyọ. Ìjà ló gbọ́ ọmọ ẹkùn níbà. Ọmọ àkàwé káwúrà ló ń poríkì ní àwọn bàbá tó bí wọn lọ́mọ ẹ̀wù ibẹ̀ yẹn kọ́ là ń lọ lé ní. Ṣé ẹ mọ bí Àmìlọ̀rọ̀ ṣe ń ṣiṣẹ́? Tí ẹ bá ti dé orí ètò Àmìlọ̀rọ̀, ẹ ti láǹfààní láti lọ lé pẹ̀lú oríṣiríṣi ẹ̀bùn. Nítorí ẹ máa ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ Yorùbá nípa fífi àmì lé lórí. Ìbéèrè 10 péré lẹ ní láti dáhùn. Bẹ́ẹ̀ ni, ṣé rí igbá tí ń bẹ níwájú yín yìí? Ẹ wò, igbá tí ń bẹ níwájú yín, igbá ìbéèrè àti ìdáhùn wọn. Bẹ́ẹ̀ ni, ọwọ́ ẹni la fi ń ṣe kíni, la fi ń kọ méje. Igbá ìfúnra yín lẹ́ ṣí, lẹ́ máa mú àwọn ìbéèrè tí ẹ bá mú. Tí ẹ bá ti gba ìbéèrè 10 láì ṣàmúlùmálà èdè mìíràn, ìyẹn ni wípé lákòókò tá a dé yìí, ẹ ò láǹfààní àti sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá, nítorí pé èdè Yorùbá àti ìṣe Yorùbá àti àṣà Yorùbá wọn ló jẹ wá lógún. Àbí ọmọ Yorùbá kọ́ ni yín? Mo ti ní kọ́ ọmọ Oǹdó ni yín. Ìdí nìyí tó fi jẹ́ wípé àṣà àti ìṣe Yorùbá kò ní pa wọn lọ́wọ́ èmi àti yín. Ní báyìí, ìbéèrè àkọ́kọ́ yín, ẹ bá wa ṣí igbá yẹn kẹ́ bá wa mú ìbéèrè àkọ́kọ́ yín. Mo ti ṣí gbá ẹ̀yìn ará ilé. A ti ṣí o. Ó dà bẹ́ẹ̀ náà. A fi àmì sí orí ọ̀rọ̀ Yorùbá yìí. Àrúnkì. Àrúnkì, tí Yorùbá bá sọ wípé àrúnkì, ṣé ẹ mọ ìtumọ̀ àrúnkì? Fúnra yín lẹ́ máa kà ó, mo kàn bá yín ṣe eléyìí ní àkọ́kọ́. Àrúnkì, ẹ máa bá wa fi àmì sórí ọ̀rọ̀ yìí. Àrúnkì. Àrúnkì, bẹ́ẹ̀ ni. Ilé ìpàkàsọ olóòtú. Ó pàkàsọ o. Ó pàkàsọ. Wọ́n lè bẹ̀rẹ̀ ká kọ́ èdè Yorùbá dáadáa nígbà tá a wà ní iléèwé gíga, àfojú sí bí o. Èyí náà ti rí. Àwọn Yorùbá ń sọ. Ṣùgbọ́n àwọn wọ́n yẹ fàmì sórí èdè. Ó wá dójú ẹ̀ báyìí o. Elédùwà rọ̀ wá lọ́wọ́ o. Ọjà máa mú bọ́ o. Ó dà. Àrúnkì. 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 Dòmídò. Dòmídò. Ṣé mo gbà? Ẹ gbà. Kí ni ìtumọ̀ àrúnkì ká tó máa béèrè àníyàn wa lọ? Àrúnkì. Olóòtú mi ò mọ̀ tún mẹ́. Ó pàkàsọ fún yẹn lọ. Ó da aṣẹ́ rí tí Yorùbá bá sọ wípé àrúnkì. Ìtumọ̀ ẹ̀ ní wípé ènìyàn tá a lù nínú ọ̀bàrà tó ti ṣe tá a lù gan, ó ṣe ìnà kéékèèké tá a nà ọmọ wa nílé o, tá a lù gan tó wá ti ṣèṣe tó ti fara pa nínú, ṣùgbọ́n tí a ò rí àpá èṣe kankan lára ẹ̀, táre ò ṣẹ̀jẹ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé inú ni ó ti ṣèṣe sí, inú lẹ̀jẹ̀ ń dà sí. Òun ni Yorùbá ń pè ní àrúnkì. Ṣó ti yé wa báyẹn? Ẹ bá wa mú ìbéèrè kejì yín.
Orí mi ò sì ní lọ o. Ó ti sìn yín lọ. Àmì lọ̀rọ̀. Fi àmì sí orí ọ̀rọ̀ Yorùbá yìí. Pọ̀npọ̀n dàn. Láti gbọ́dọ̀. Is that yeah? Wọ́n á sọ Yorùbá o. Wọ́n á ṣèbó o. Wọ́n ṣèbó. Pọ̀npọ̀n dàn. Ṣé mo lè pè yẹn ṣó? Pọ̀npọ̀dán. Pọ̀npọ̀dán. Dòdòrè. Pọ̀npọ̀dán. Ló bá tán. Pọ̀npọ̀dán. Pọ̀npọ̀dán. Mi re do. Ẹ̀yin náà rí wípé kò fẹ́ mú dáadáa. Kò wọlé. Ẹ̀yin náà rí pé kò wọlé. Pọ̀npọ̀dán. Pọ̀npọ̀dán. Tí Yorùbá bá sọ nípa pọ̀npọ̀dán, kí ni ìtumọ̀ pọ̀npọ̀dán? Olóòtú ẹ̀jẹ̀ wá bínú. Ní mo lè ti rí àwọn gírámà ńláńlá tẹ̀yìn gbèsè dé Yorùbá. Yorùbá wa ni èdè àti ìṣe Yorùbá wa ni. Kì í ṣe àwọn tá a mọ̀ tó ṣe mọ̀ wípé àwọn ìjìnlẹ̀ lélẹ́yìí o. Ṣe mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá ní ìdí tá a ṣe dá ètò níkalẹ̀ náà ni pé ká lè máa fi kọ́ra wa yé. Ó dáa. Ẹ mọ̀ pé àwọn míì wà nílé tí wọn ò mọ̀ nǹkan tó ti láǹfààní láti wá bí. A máa ń ṣe àwọn eré ọ̀rọ̀ ẹnu kékeré kan. Ó máa wù mí kẹ́yìn náà tún kópa nínú rẹ̀. Bá mi sọ ìyá líra lọ́ra lẹ́ra. Ìyá líra lọ́ra rẹ́lá lẹ́ẹ̀mẹrin. Ìyá líra lọ́ra rẹ́lá. Ìyá líra. Ẹni sùúrù. Ẹ máa sọ ní sísáré sọ. Ìyá líra lọ́ra rẹ́lá. Ìyá líra lọ́ra lẹ́ra. Ìyá líra lọ́ra lẹ́ra. Ìyá líra lọ́ra lẹ́ra. Ìyá líra lọ́ra lẹ́ra. Mi ò dájú ọ̀gá. Ìyá líra lọ́ra rẹ́lá. Rẹ́lá ni. Ìyá líra lọ́ra lẹ́ra. Ó ti dàbà ẹ ti dáhùn ìbéèrè méjì nínú mẹ́wàá. Ọ̀nà jìn. Ẹ ṣé. Ó dá ẹ bá wa mú ìbéèrè kẹta. Ṣe ìwọ náà ṣàánú mi léde o. Mo ti wọ̀ báyìí. Fi àmì sí ọ̀rọ̀ Yorùbá yìí. Àgìyàn. Ṣé mo gbà á mú? Ṣé mo sọ dáadáa? Sọ dáadáa. Àgìyàn. Kí ni Yorùbá pè ní àgìyàn? Ẹ lè padà sọ fún wa, èmi ò mọ̀. Ilé ìjàlọ, ẹ mọ̀ ìjàlọ. Ibi táwọn ìjàlọ ń gbé. Ibi tó ń gbé ló ń pè láàgìyàn. Àgìyàn. Mo ṣàmúlẹ̀ ní kí n kọ́ kiri ìlú àdìlọ́rọ̀ gbangba báyìí o. Ẹ wá mọ̀ pé tá a bá fàmì sí, a lè ní àgìyàn. A lè ní àgìyàn. A lè ní àgìyàn. Ẹni bá àgìyàn yẹn sì, ẹni bọ̀rọ̀ nílò tí wọ́n mọ̀. Mi dò. Kò wọlé. Àgìyàn mímí dò tó papọ̀. Àgìyàn. Rere dò. Àgìyàn. Ìta ṣe tó. Rárá ẹ̀ tí parí. Ebi ẹ̀gbọ́n public disgrace. Àgìyàn dòdòdò. Àgìyàn. Àgìyàn. Ẹ gbìyànjú. Nínú òbí òbí kankan. Ẹ gbìyànjú. Ẹ má fún mi motivation talk. Motivation gan ẹ ti ní fẹ́ tọ́ọ̀kì ẹ. Ó fẹ́ jọ kó olùkọ́ ní yàgò. Lápá kan olùkọ́ ni. Olùkọ́ ní lápá kan. Ó dá ẹ ṣe. Ẹ bá mú ìbéèrè kẹrin yín. Olùkọ́ mi rò kalẹ̀ débi mẹ́wàá. Tọ́lá ti ṣe máa rẹ̀ dá máa lọ. Mẹ́wàá gangan ni ẹ láǹfààní àti lọlé láì dáhùn gbogbo ìbéèrè yìí. Fi àmì sí orí òǹkà Yorùbá ọ̀tàlénígba ọ̀tà. Ṣé mo láti sọ dáadáa kì í ṣe wàhálà tèmi o. Lórí pronunciation is a problem. The problem is àmì. Ẹ̀yin náà ti rí wípé èdè Yorùbá dànù. Ó dànù. Ẹ mọ̀ ẹ wo èdè Gẹ̀ẹ́sì
ṣé ilẹ̀ lè jẹun. Èmi kọ́, àyálò ni. Àyálò ni. Ẹ̀yà èdè Gẹ̀ẹ́sì gan àgbọ́ dáadáa. Èdè elédè lẹ yálò wọ́n. Àdè gbọ́ dáadáa. Èdè wọn tó yẹ ká gbọ́ wà. Àwọn òyìnbó wọ́n wá láti ìlú ilẹ̀ wọn, wọ́n wá sílẹ̀ Yorùbá láti wá kọ́ èdè Yorùbá. Ẹ ti rí pé ilé ayé yìí kò lọ tààrà. Kò lọ. Ọ̀tàlénígba. Ọ̀tàlénígba. Igba is 200. Then ọ̀tà, that's 230, is that right? Ọ̀tàlénígba. Ọ̀tà, kí ni ọ̀tà? Ọgọ́ta, that's 50, right? Ọgọ́ta is not 50. Ọgọ́ta, 60. Okay, ọ̀tàlénígba, that would be 260. Ọ̀tàlénígba, okay. Ẹ bá àbàyè sórí ọ̀tàlénígba. Ẹ kẹ́yà fún lẹ́gùn kan fún ọmọ pé 260. Ọ̀tàlénígba. Mímí ré mímí. Mo nífẹ̀ẹ́ yí bẹ̀yẹ. Ṣé wọlé? Ọ̀tàlénígba tó lọ. Ọ̀tàlénígba mímí ré. Ó wọlé náà. Ọ̀tàlénígba. Ọ̀tà. Dòrè mímí. Dòrè mímí. Olóòtú ìjàre ǹjẹ́ ní alọ́lé mi o. Lọ́lé yìí ìjàre. Ìjàre ǹjẹ́ ní alọ́lé mi o. Ìjàre mi tí ṣe tó pẹ̀lú yìí. Èkí mo ṣe tó. Èkí ṣe tó kò tí tó kankan. Ọ̀tàlénígba dòdò mímí re. Ẹ bá wa mú ìbéèrè kẹta. Ìbéèrè kẹrin àbí? Ìbéèrè kẹrin bẹ ìkẹrin. Ẹ̀karùn-ún. Ara ìkẹrin ni. A ti ṣe mẹ́rin, ìkarùn-ún rèé lọ́wọ́ mi yìí. Ókè, ó dà báyìí. Fi àmì sí orí òwe Yorùbá yìí. Àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Ẹ̀rọ sọ dáadáa mọ́ mú. Ṣẹ́rí ìyẹn ń ṣe wàhálà bí mo ṣe sọ. Ó dà báyìí. Ẹnu dùn. Ó dán wọ́nrán. Àwọn àmì ìṣòro. Àgbà kì í wà lọ́jà. Ṣòwe ni àbí àkànlò àbí sọ̀rọ̀ àsọ ni. Àgbà kì í wà lọ́jà. Òwe ni. Àgbà kì í wà àgbà. Ṣé wọn ti wá wọ̀ báyìí? Àgbà. Ẹ wo lóòtú. Àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ. Àgbà. A bá sọ wípé àgbà dodo kì í wà lọ́jà. Dòmídò. Kó rí ọmọ tuntun ọwọ́. Kó rí. Ká bá sọ nípa kó rí mímí. Ọmọ rere. Tuntun rere. Wọ́ mí. Dòmídò. Rere. Èmi tí o tí mọ ọ̀rọ̀ lásán máa mọ ọ̀rọ̀ tó gùn. Ó ti yé yín báyẹn. Àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́. Tí àgbà bá lò òwe Yorùbá nìyẹn ni wípé tí àgbàlagbà bá wà níbì kan tí ọmọdé bá ń ṣe tó bá ṣe bímọ jòjòló ibi tí a ti jẹ yọ wípé àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́n ni tá bá bímọ jòjòló nísìn ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá tá bá ṣe bímọ àá máa bá tó ibi tó bá yẹ tá bá rí pọ́ owó ọmọ kan fẹ́ ṣe bákan ọrùn ẹ̀ fẹ́ rí bákan tágbàlagbà bá wà ń bẹ àgbàlagbà ló máa bá wọn wé ọmọ yẹn wọ́n á bá tó àwọn ibi tó bá yẹ kí wọ́n tò àwa gbé wọnú ọ̀rọ̀ Yorùbá náà wípé àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́ nítorí wípé tí àgbàlagbà bá wà níbì kan síbi ilé òun ò bá tòrò àgbàlagbà á lè dá sí gẹ́gẹ́ bí ipò àgbà ó ti yé yín báyẹn ẹ bá wa mú ìbéèrè ìkẹfà nìyẹn o ìkẹfà. Ìbéèrè kẹfà. Fi àmì sí orí òwe Yorùbá yìí. Ọmọ tó ṣípá là ń gbé àbí? Ọmọ tó ṣípá là ń gbé. Òkè là ń gbé. Ọmọ tó ṣípá là ń gbé. Ọmọ mímí. Ọmọ mímí kò lọ dáadáa. Ọmọ tó ṣípá là ń gbé. Bèrè mímí dò mímí. Ó lọ bẹ́ẹ̀. Ọmọ tó ṣípá là ń gbé. Ó ti yé eyín báyìí. Àlejò ńlá la gbà. Àlejò tó kà wá wá. Ó jẹ báwa wọ́n sì ìbéèrè keje yìí. Keje. Ilé ìlú pàpà sọ o. Fi àmì sí orí ọ̀rọ̀ Yorùbá yìí. Àrán. Àrán táwa sí Yorùbá bá sọ nípa àrán. Kí ni àrán? Mímọ́ aṣọ. Àrán aṣọ òkè àwọn àrán aṣọ òkè náà pè láàrán. Àrán inú la ti lè rí àrán.
dòdò aràn aràn. tó bá ṣe ìjì tó ń ṣarán àbí tó ń ṣe mo gbà yẹn tó bá ṣe ìjì tó ń ṣarán tó ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ṣùgbọ́n yìí tèmi fẹ́ ń bíbá yìí ìlú kan ló ń jẹ́ aràn aràn yàtọ̀ sí aràn inú yàtọ̀ sí ìlú tí mò ń sọ ìlú yìí tí wọ́n bá fẹ́ ṣe ìlú yìí tí wọ́n bá fẹ́ ṣe ọdún kan ọdún òòṣà kan la máa fi ń ṣe àwọn òòṣà ni like àwọn òòṣà gbogbo àwọn òòṣà Yorùbá a máa ń lu aràn yìí a máa fi ń ṣe ìwúre ó ti yẹ yín báyìí ṣùgbọ́n báwa fi àmì sórí àrán tí í ṣe aṣọ àrán tinú àrán kọ́kọ́ mú báyẹn ná àrán àrán yẹn gan ni mi ò mọ̀ yẹn. ó yẹ kí ẹ lè mọ̀ dòré mi níbẹ̀ nínú àmì Yorùbá tí wọ́n bá sọ wípé àrán. ìyá àfi mi ò mọ̀ ló ti sọ ebi ò kí ń parọ́ bó wá parọ́ tẹ́lẹ̀ ò bọ̀ fi parọ́ bọ́ mi ti sọ pé mi ò mọ̀ mi ò mọ̀. àrán dòmí ní aṣọ ìyẹn àrán aṣọ àrán dòmí àràn inú àràn gbèdò ìlú tí mò ń sọ yẹn dòdò àràn àràn dòdò ó yàtọ̀ sí àràn àràn ó yàtọ̀ sí àràn kíyàn dẹ̀ tún máa ṣe arán rèmí tún nìyẹn ẹ ti rí wípé ìdí nìyí tá a fi sọ wípé àmì lọ̀rọ̀ ṣe rí tabakọ̀kọ̀ àrán lásán tá ò fi àmì lé lórí ẹ rí pé ìtumọ̀ mẹ́rin ló ti gbé wa débẹ̀ yẹn ẹ jẹ́ ká bọ́ sí ìbéèrè kẹjọ ṣùgbọ́n kí a tó bọ́ sí ìbéèrè kẹjọ ẹ bá mi tún sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mẹrin ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gbọ̀pẹ́ lẹ́ẹ̀mẹrin. ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gbọ̀pẹ́ ní sáré sọ ni. ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gbọ̀pẹ́ ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gbọ̀pẹ́ olúwa wo lọ́nà wo ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gbọ̀pẹ́ ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ ó dáa ẹ bá mú béèrè kẹjọ yín. fi àmì sí orí ọ̀rọ̀ Yorùbá yìí lákìtìpí ṣé mo gbà? lákìtìpí. èkè lákìtìpí. kí ni ìtàlẹ̀ Yorùbá ń pè ní lákìtìpí? ṣé ẹranko ló ń jẹ ẹranko ẹ gbìyànjú pé tiẹ̀ fẹ́ sọ. ṣé ẹranko kọ́ ló ń jẹ ẹranko kọ́ ò gbà tán ṣé máa ń pè ní lákìtìpí? ṣé ẹ mọ ìtumọ̀ lákìrìbòtò? lákìrìbòtò hermaphrodite táwọn òyìnbó tó bá hermaphrodite. ẹ ṣàlàyé mi ò mọ òyìnbó ebi ò gbé èbó. hermaphrodite ẹni tó ní ojú ara ọkùnrin lẹ́lẹ̀ ló ojú ara obìnrin. lákìrìbòtò obìnrin tí kò ní ojú ara tí kò ní rárá tá a bá wá pè ní dàpé tá a bá wá ó dàbí lákìtìpí yìí ìdàkejì lákìrìbòtò ni ọkùnrin tí kò ṣe kí ni o tí nǹkan ọkùnrin yẹn sá wọlé tí ò sí bẹ́ẹ̀ tó sá wọlé ó wà mẹ́rin wá sá wọlé tí ò lè ṣe nǹkan kan lákìtìpí ẹ bá mi fà mí sórí. lákìtìpí dóre romi. ṣé romi wà nínú nǹkan tá a sọ yìí. lákìtìpí. èdè Yorùbá ṣe pàtàkì o. ó ṣe kókó bó ṣe kókó. ó ní ìgàngán ní ìbéèrè kan lẹ ti gbà nínú mẹ́sàn-án mẹ́jọ báyìí o. nínú méjì àti mẹ́jọ. lákìtìpí ní mímíre. lákìtìpí. lákìtìpí ní mímíre. Ìbéèrè kẹjọ. fi àmì sí orí ọ̀rọ̀ àkànlò èdè Yorùbá yìí nà pápá bóra kó lọ háìdì ní kó lọ farapamọ́ kó sá lọ ó farapamọ́ nà pápá bóra mi dódó re mi lọ pápá bóra mi dódó re mi nà pápá bóra mi dódó re mi. Nà pápá bóra re mi re re.
èyí náà wọ́n rò pé re mi re. Ẹ̀yin ara lẹ́jẹ̀ má fi mi ṣe ẹ̀yẹ́ o. Ó lágbára ó kà màmá lẹ́ni o. Wọ́n ká màmá. Àṣé mi ò gbọ́ Yorùbá. Mo rò pé mo gbọ́ Yorùbá. Àṣé mi ò gbọ́. Ìbéèrè ẹ bá wa ka ìbéèrè kẹwàá yìí. Fi àmì Ẹ ti sí. gbìyànjú o. Mo gbìyànjú lọ́mọ. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹni pé ẹ̀bù gangan lọ rẹ́. Mo gbìyànjú. 1/10. Ilé ẹ̀yọ̀kan lórí mi, ẹ sì láǹfààní, ẹ sì lè gbé léyìí. Ẹ lè gba ìtọwọ́ yín báyìí kó jẹ́ Lẹ́yìn méjì. tí rọra mi pè kó dé. Fi àmì sí orí. Akọrin èdè Yorùbá yìí. Jẹ iyán níṣu. Jẹ iyán níṣu, kéèyàn jẹ iyán àmì àti iṣu papọ̀. Jẹ iyán níṣu. Kí ni ìtumọ̀ ẹ̀? Ntó gbìn ló ká àbí kí n ṣe wàá jẹ iṣu wàá jẹyà. Kéèyàn jẹ kọ́ dáṣẹ̀ rí àfúnyàn kó jẹ ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́. Jẹ iyán níṣu. Jẹ iyán níṣu. Jẹ iyán níṣu. Ní yan. Oh my God. Jẹ iyán. Jẹ iyán níṣu. Jẹ iyán níṣu. Jẹ iyán níṣu. Mi re. Mo gbọ́ eléyìí. Mi re. Ojú ọ̀dẹ̀ lè sọ gbogbo eléyìí. Mi re. Jẹ iyán níṣu. Rere mi re. Rere mi re. Rere mi re. Tẹ́ bá bá padà wá aago tó lọ sẹ́yìn ni agbára. Ẹ máa ìpadàbọ̀ Abidjan ló máa jẹ́. Ẹni kan máa gbà ẹ́ máa fọ́. Ó dà á máa retí lẹ́lẹ́kejì. Kò sí wàhálà. À ń gbà ìlàlejò lẹ́lẹ́kejì nítorí ẹ gbúdọ̀ ti mọ̀ ọ́. Ẹ ṣe ta pèlú tẹ wá. Ẹ ṣe. Ẹni pé ẹ̀yin lẹ lọlé pẹ̀lú ẹ̀bùn o lọlé pẹ̀lú ẹ̀bùn ṣùgbọ́n pé àti lọlé pẹ̀lú ẹ̀bùn. Mo rí nǹkan. Ẹ̀rí nǹkan kọ́. Mo rí nǹkan kan. Ó dà ẹ̀jẹ̀ lọlé pẹ̀lú ẹ̀bùn kínkínní tí kò lámiláka kò òyìnbó kálẹ̀ ti rí gba ìbéèrè yẹn tó yẹ pé ẹ ṣiṣẹ́ takuntakun. Ẹ bá gbé mọ́tò fún mi. Mọ́tò bọ̀gìnì. Bẹ́ẹ̀ ni ẹ bá lọ sí pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì. Ẹ ṣe tá a pè yín tí ẹ jẹ́ wà ní o tá a pè yín tí ẹ ò wò wípé àwọn wo ni àwọn àmì lọ̀rọ̀ yìí ẹ dẹ̀ ṣe é torí iṣẹ́ takuntakun lẹ ṣe látàárọ̀. Ọ̀pọ̀ ló máa rí ni ló máa rẹ́jú. Adúpẹ́ pẹ́ òkun àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Aya Babalọlá ṣe láti odidi àrígidì àkókò kò yí sí. Mọ́tò mélòó tí wọ́n dé kò yí. Ó yé mi. Ó dà ẹ ṣe tó ìbà fún Olódùmarè ọba mi àdìtún Olódùmarè tí ò ṣe tú paríparí ọlá ojú kan lè pọ̀ ọ̀pá kan ò kan lè. Àárín ìlú àlágbànigbani lọ́jọ́ Ògúnlé. Èmi náà ni ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ará yín Ojúlùmọ̀ yín. Aya Gúnbíadé tí gbogbo ènìyàn ń pè ní Àjọkẹ́ Alára. Agbára lọ́wọ́ Ọlọ́run fi pè ní Mọ́núkọ́mí Àgbògbòdẹ. Ọmọ Ọ̀kẹ́rẹ́mì tí yàn yàrá ké màjò ní àjò gbẹrú màjò gbẹ̀pẹ̀rú ní sílé ọ̀pọ̀ ní sí ìdíyàn. Gbogbo tó dijọ́ mi ọjọ́ rẹ̀. Àwa láwọn máa wá ẹ̀yìn láwọn àdébá lórí ètò yìí ètò wa àmì ìlọ̀rọ̀. Ó dàbọ̀.